ṣe na dem we dey accuse person wey be say she fit get another husband that day nobody is saying anything about her ẹnìkan wá ń dé wọ́n wá ń sọ àwọn prophecy egbére ẹ wá ń sọ wípé Ọlọ́run sọ fẹ́yìn pé even kẹ́ mọ́ tiẹ̀ sọ pé Ọlọ́run ló sọ kẹ́ sọ pé ẹ̀rọ lẹ́mìí gan èèyàn ò lè fojú re wo yìí pẹ̀lú irú ọ̀rọ̀ kẹ́ lẹ́yìn rò lẹ́mìí wípé kẹ́ sọ pé ẹ̀rọ gan you cannot be seen as a good person kámọ́ tí wàá sọ̀gbà tẹ́ wá ní Ọlọ́run sọ fẹ́yìn wípé owó tí wọ́n bá dá fún Mohbad tí bàbá rẹ̀ bá iná ń bẹ̀ ọ̀tá bàbá rẹ̀ ó pa ọ̀tá bàbá rẹ̀ ọmọ Mohbad ni wọ́n ní kán kówó yẹn fún excuse me ẹ ti rí Ọlọ́run fíjú gbogbo ẹ̀yin wòlíì wọ̀rọ̀ wòlíì fújì wòlíì highlife wòlíì gàbéjì pack your prophecy and leave this place but the whole prophecy you see the scripture is the summary of the whole prophet and laws we don't need any prophecy again àwọn tí wọ́n ń sọ prophecy tó tọ̀dọ̀ Ọlọ́run wá tí Ọlọ́run bá fẹ́ sọ àsọtẹ́lẹ̀ tó máa wúlò fún gbogbo àgbáyé God will look for somebody tó ṣe wípé kò ní lè manipulate kìíní yẹn rárá ò ní lè wọlé kò ní lè panebit ẹ kò ní lè package ẹ láyé ìgbà tí àwọn prophecy inú bíbélì wọ́n bá ṣe sọ ló ṣe máa ṣẹlẹ̀ ṣá nígbà tí ìyàn mú nílẹ̀ Samaria tí àsọtẹ́lẹ̀ jáde pé ní wòye ọ̀la a ó ta kóńgò báàlì kan ní ogún ṣékélì àbélò náà láàtà ìkan nínú àwọn ìjòyè tó ní kò lè possible pé bọ́lọ́run ọba sí fèrèsé ọ̀run gan-an bóò ni ó ṣe wá ṣeéṣe olójú ìyẹ ojú rí orí ẹnu rẹ̀ ò ní kàn bẹ́ẹ̀ and it came to pass ta ní jẹun tájá ń jùrù láyé àwọn prophets ń gbà tó bá kan tó ráwọn sójà kan lọ rè bẹ́ẹ̀lì jà ó ní if I am called of God if I am the prophet of God let fire fall and consume all of you àtàwọn 50 soldiers rẹ̀ wọ́n dẹ́rú ni àwọn ọmọ tí wọ́n fi Èlíṣà ṣẹ̀sín bí àrí jáde ó fi wọ́n jẹ láyé àwọn prophet tàná bídà tí ó gbàwó against ìránṣẹ́ Ọlọ́run God will strike the person the host of heaven will strike him ẹ ti wá rọ́ Ọlọ́run fín where were you where was the God that you say is telling you all of this before Mohbad died Ọlọ́run ní wá ìbọn ṣe pínwó lọ́lọ́run máa sọ fún yín owó tó ń dá yẹn o Ọlọ́run sọ pé tí bàbá yẹn bá ná ń bẹ̀ bàbá tó tọ́jú ọmọ what type of God is that I don't want to serve that God your own God that said he's going to kill baba Mohbad if he spent from any money ṣé bàbá tó jìyà tí ò dẹ̀ rí ṣíṣì ná lára ọmọ tó tọ́mọ yẹn kú Ọlọ́run ó tún wá pa bàbá yẹn ẹ wá ní Ọlọ́run sọ pé ó ní ò jẹ́ kọ́mọ yẹn kó kọ gospel òun ló jẹ́ kọ́mọ yẹn lọ́mọ kọ hip hop excuse me bàbá tí ọmọ jẹ́ backup lẹ́yìn ẹ̀ kó tó lọ sí hip hop bàbá tó sanwó iléèwé fọ́mọ tọ́mọ ò lọ school tọ́mọ ń bẹ̀ pé kí bàbá òun dákun òun sọ́rí kí bàbá òun má bínú ṣé nígbà tó rán ọmọ lọ iléèwé ṣé yóò fi okùn sọmọ lọ́rùn wọ́ ọmọ lọ iléèwé ni àbọ̀nbí tọ́mọ fẹ́ lọ lọ́mọ yà sí kò sì sí tó burú nù kẹ́yìn kọ hip hop wọ́n bá wù mí mo lè ní fújì mo lè ní wákà mo fẹ́ mọ́ kọ wọ́n bá wù mí mo fẹ́ mọ́ lùlù bàǹdìrì èmi àtọ́lọ́run lẹ máa fi ilẹ̀ ẹ wá ń sọ wípé Ọlọ́run sọ fẹ́yìn pé ẹ ti rọ́lọ́run fíjù gbogbo ẹ̀yin Nigerian prophets ẹ ti rọ́lọ́run fíjù nígbà tí Ọlọ́run bá fẹ́ gbé àsọtẹ́lẹ̀ dìde ni mo ṣe ní kò sí ẹni tí ò ní ẹ̀bùn kò sí ẹni tí Ọlọ́run ò ṣe kíni tí ò ní ẹ̀bùn nígbà tí Ọlọ́run bá fẹ́ sọ àsọtẹ́lẹ̀ á sọ àsọtẹ́lẹ̀ láti ẹnu àwọn wòlíì rẹ̀ tó ṣe wípé àwa fúnra wa gan a lè má mọ̀ pé àti ẹnu ẹni lọ́lọ́run ti fẹ́ sọ̀rọ̀ jáde àwọn à ń sọ mọ́mì yẹn wá ń béèrè ẹ lọ sí orí Real Talk with Aunty Adunni màá táàgì wọn sìn kẹ́ ẹ lọ sí ṣòtán ṣe wọ́n wá ń bi woman yẹn lórí kọ́ pé ìyá wa ń kọ́ ó bá ní ẹ fìyá yẹn lẹ̀ òkú ayé ni ìyá yẹn ẹ fòun lẹ̀ ń tiẹ̀ ẹ ti mọ̀ pé àwọn selfish women àwọn selfish people selfishly minded people àwọn tí wọ́n ti wà so manipulated tó ti mind wọn ti wà set to refractory mood so default setting ṣé mọ̀ pé tẹ́ bá fẹ́ set phone tó bá ní ẹ bá mi set phone yẹn sí factory mood yẹn is like a default setting bẹ́ẹ̀ ni mind yẹn ti wà set síbẹ̀ pé obìnrin yẹn ò lẹ́ṣẹ̀ ìyá bàbá ló dìsáàfù ìyà nígbà tí bàbá jìyà tí òrèrè jẹ lára ọmọ tẹ́ ẹ tún wá ní kú ló yẹ tẹ́ ẹ tún ní tó bá ná
ṣì Ọlọ́run lòun ó pa ẹ rí wípé Ọlọ́run irú Ọlọ́run yẹn gan ó yẹ kẹ́ ẹ dìpáàtì kúrò lẹ́yìn irú Ọlọ́run bá ń yes omi ló pọ̀jọ kà lọ tómi ò bá pọ̀jọ kà lọ ni gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀ ẹ wá díẹ̀ wá lọ́lọ́run sọ fẹ́yìn pé ẹ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ mà ẹnìkan náà dé rí Mohbad ó wọṣọ funfun excuse me ṣẹ́yìn dọ̀rùn rí ẹ mọ̀ bóyá sọ funfun gan lẹni tó kú ń wọ̀ gbogbo fíìmù tá à ń ṣe gbogbo ará ọ̀run ò wáyé ará ayé tó sì rọrùn ò padà mọ́ débi wípé kọ́mọ tí wọ́n ń ṣe ń bẹ̀ lẹ́yìn kálukú gbégbé ayé ẹ̀fọ́ lọ́hùn Lọ́ládé on TikTok you said thank God that Baba Mohbad sent him to school yes his father sent him to school bó tẹ̀ wulẹ̀ jẹ́ pé ṣe ló lọ yáwó láti send ọmọ yẹn to school he sent him to school but the ọmọ refused to go to school gbogbo wa la mọ̀ pé kò sẹ́ni tí ò ní wà bitad tó bá jẹ́ obìnrin náà ló dá ọmọ tọ́ tó wá dá ọmọ tọ́ tán tó ọmọ wá padà lọ́dọ̀ bàbá ẹ̀ ó tiẹ̀ lè gbà kọ́ ọmọ padà sọ́dọ̀ bàbá ẹ̀ kò sóbìnrin tí ó gbà ọmọ tó ṣe pé bàbá ẹ̀ gan ló tọ́jú ẹ̀ ìyá ò fẹ́ kó gba ọmọ fún bàbá ní nǹkan kan kán sábà yé àwọn ọkùnrin yẹn jẹ́ kán bá yé wọn mọ́rin kán wáyé ìjà kán gbóbò pamọ́ fún wọn kán fi yòòbò díán kán fi yòórùn díán kán fi yòókó kán fi gbogbo ẹ̀ kán ní ńlá ní tóbìnrin míì wà fún nu. so kò sí bí ìyá ṣe fẹ́ dọ́mọ tó gbogbo single mother tá à ń rí ọ́lá àǹtàn tọ́ ọmọkọ́mọ tó bá mú 1 naira fún bàbá rẹ̀ wọ́n fún un lásán ni wọ́n fún un létè ni tó lè jẹ́ ìyá Mohbad ló tọ́jú Mohbad kí Mohbad wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kó rè gbalé fún bàbá rẹ̀ lẹ́yìn kó má rí bàbá rẹ̀ lówó kó gba ṣọ́ọ̀bù fún bàbá kó ra freezer méjì fún bàbá kó ra generator ńlá fún bàbá gẹ́gẹ́ bí sí ìgbàsọ pọ́n rà fóun kí ìyá àwọn á gbọ́ ṣéèṣe pè ní ọmọ ṣẹ́ ọmọ yẹn ò tiẹ̀ lè ronú ẹ̀ because dẹ́kun tí wọ́n ti fi poison má ìjọ ọmọ yẹn gan láti ilẹ̀ ọmọ nǹkan ò lè ronú tó bá rí bàbá ẹ̀ báyìí tó bá rí ìbọn yóò yìn mọ́ bàbá wọn ta ni ó ṣe tí ò ní ká lára so ẹni tó wá sọ sí comment section pé wọ́n bóyá bàbá yẹn fi delivery yẹn ṣe vengeance èmi ò rò bẹ́ẹ̀ bẹ̀tẹ́ ni yẹn bá lè join wa báyìí bóyá kan explain nǹkan míì fún wa you might be able to convince us torí mi ò fi ìpẹ́ ni tó jìyà tó gbọ́mọ pọ̀n tó ṣe gbogbo ẹ̀ ọmú tí ń bẹ láyà obìnrin yìí ó kún ara tí ọmọ fi dùn pọ̀n torí tẹ́ bá pọnmọ tẹ́ rorò mọ́yà ọmú yín máa gbé ìró yẹn dúró kẹ́ tó fi ọ̀já mú ọmọ yẹn bẹ́ẹ̀ tó bá jẹ́ bàbá ló pọnmọ tó bá jọkùnrin ló pọnmọ gbogbo àyà yẹn kàn máa rí pẹlẹbẹ ní torọkùnrin ò kí ń lọ́mú. Mapes Royalty people on Facebook please can you hear me Mapes Royalty said she can't hear me ẹ jọ̀ọ́ Facebook if you can hear me type yes TikTok please keep tapping and gift me. Keep tapping and gift me on TikTok. Ẹ jọ̀ọ́ tí gift mi ṣe tí mo reconnect yìí gift kankan ò tí wọlé. Keep tapping please. Lọ́ládé Alonga, thank you so much ma. I used to tell my children to care for their dad. Sísí mi ìdájọ́ bàbá ò sí lọ́wọ́ ọmọ kankan. Sọ̀rọ̀ mi ti ń yé yín bó ṣe máa jẹ́ nìyẹn. Mapes, I can hear you now. Okay. So nǹkan tó wà ńbẹ̀ ni pé user 218 on TikTok thank you for the rose. Nǹkan tó wà ńbẹ̀ ni pé ọmọ máa padà sọ́dọ̀ ìyá bàbá ni mo wà o àyàfi bàbá tó bá ràánú gbà tọ́lọ̀ bá ní kàn ọmọ rẹ̀ kí wọ́n mọ̀ ṣe kíni kí wọ́n mọ̀ dẹ̀yìn kọ́ ṣùgbọ́n bọ̀dá tó kọ kọ́mẹ̀ntì pé àwọn fíù pé bàbá yẹn fẹ́ fi bẹ́ríà yẹn dá ìyá lára ni tó ń bá if you can send me request I will pick your request explain to us but if you want to call because ẹlòmíì ò like kó mọ gbójú ẹ̀ sórí social media tẹ́ bá fẹ́ pè ẹ pè nọ́mbà mi sí orí ẹ lè pè mí sí WhatsApp torí device yẹn mò ń lò fún TikTok fún Facebook you can call me direct so that bẹ́yìn ṣe fíù pé kò sẹ́ni tí ò ní wá bìtáàdì kó tọ́jú ọmọ kọ́mọ ó ṣe pamọ́ ẹni tó abandon rẹ̀ ló lọ bá kò sẹ́ni tí ò ní dùn kò sẹ́ni tí ò ní nkàlá pé ọlọ́run jẹ́ èèyàn sáṣe dànù lórí ọmọ ṣùgbọ́n kó wá go to the line ni mo tún ṣe sọ pé àwọn nǹkan kan wà tó deep táwa ò mọ̀ àwọn strong forces kan wà there are some strong forces tí tó táì bàbá yẹn tó ṣe pé ọlọ́run nìkan ló mọ̀ táwa ò mọ̀ tí a dẹ̀ mọ̀ pé God will bring
bring out all the secrets inside this thing. I feel sorry for the generation of your anyway. Now mo láwọn comment kan bí TikTok, keep sharing and keep tapping o. Ẹni sọ pé we are trained differently because we are different. Fathers are the best thing that can happen to a child because fathers are naturally disciplinarian. We children think our mothers are more caring because they don't beat us. Of course, tọmọ gan bá ṣẹ̀, mọ́mí ẹ̀ ò ní má worry, when your daddy come I will tell your daddy. So gbogbo nǹkan tọ́mọ mọ̀ nípa daddy is tán bá fẹ́ punish ẹ̀ tó bá ṣẹ̀, tán bá fẹ́ ṣe nǹkan kan bóyá fẹ́ fẹjọ́ ẹ̀sùn. So the children will never feel the love of their father. The children will never know pé gbogbo school fees tí mọ́mí ń lọ bá wọn san ọwọ́ bàbá náà ti gbà á. So couple with the ọmú tí ọmọ mu lára ìyá, ẹ̀yìn ìyá tó pọ̀n sí, inú tí ìyá gbé sí, ara ìyá tó ti jáde. So the love is always unconditional. The love is always agape, such that there is nothing you can do to stop a child from loving the mother, no matter what. And Mohbad really changed my mind to father of my children, that they should take care of their dad. Honestly, okay, Mommy Alonge, okay, mo ti rí picture yẹn díẹ̀. Even though gan tí bàbá ọba tọ́jú ọmọ tí ó gbọ́ bùkátà kankan lára ọmọ, tọ́mọ yẹn bá soríire tó ṣe pé ìyá ló tọ́jú ọmọ, tọ́mọ wá soríire, tí ọmọ wá soríire tán tí wọ́n fún bàbá ẹ̀ táṣẹ́rẹ́ ẹ jẹ́ ọmọ gbà á, ẹ jẹ́ k'Ọlọ́run judge ẹ̀, let God judge that bàbá. Ẹni tó ṣe páwọn náà ní ń jẹ, bàbá tó ṣe páwọn ní ń jẹ tọ́mọ̀ pé òun ọ̀tọ́jú ọmọ tí sì ń gbowó ọmọ tí ó ọ̀tọ́jú, òun náà ti mọ̀ pé òun lòun ń jẹ. Bẹ́ẹ̀ bàbá tó gbọ́ bùkátà lórí ọmọ tó ṣe wá tó ṣẹ̀yìn tó sanwó iléèwé ọmọ tó ṣe gbogbo ẹ̀, ẹ má poison mind bàbá against ọmọ. Kò sọ́mọ kankan tó jẹ́ dọ̀dọ̀ yọ̀ tí ọ̀rí náà rí ti ń ṣẹlẹ̀. Àwọn ọmọ kéékèèké sí gan èèyàn gbọ́dọ̀ mọ mind téèyàn ọmọ ṣe lójú wọn. Gbogbo wọn náà gbọ́ wọn mọ tí ń lọ, wọn mọ bí ṣe ń lọ. Wọ́n mọ̀ pé ìyá nìkan lọ́wọ́ àǹbẹ̀ tí ń tọ́jú wọn, bàbá ò sì ń bẹ̀. The baba that was there, let the child know that yes, your father was there for you. Your father was there for you. Your father is because torí iṣẹ́ tí bàbá ń ṣe náà ni òjò ráyè ìjókòó sílé. Torí yín náà ni eré yín náà bàbá yín sáká. So bẹ́ẹ̀ ni, Mommy Alonge, they know who takes care of them. Wọ́n mẹ́ni tó take care wọn, wọ́n mẹ́ni tó tọ́jú wọn. But in this case, and the way the life is made, ni pé obìnrin tètè máa ń gain ní love ọmọ àti love of the society. Ẹ wo àwọn celebrity ńláńlá tán lọ ń kí ìyá Mohbad, àwọn àǹtí Ìyábọ̀, àwọn àǹtí Fọlúkẹ́, àwọn àǹtí kan báyìí morúkọ àwọn tí wọn ní ìyá first lady kan tún ti lọ kí wọn báyìí.